mo fẹ́ kéde ìgbàlà fún gbogbo aráyé gbọ́, gbogbo ẹni bá fẹ́ ṣoríire kó wá gbọ́ mi. Mo fẹ́ sọ nípa ilé-iṣẹ́ tẹlifíṣàn the February Domain Comfort Cinema kí gbogbo ayé gbọ́, kí gbogbo ayé máa wò wìtìwìtì. TFDCC ilé-iṣẹ́ tẹlifíṣàn the February Domain Comfort Cinema tó kárí ayé, gbogbo apáta ẹjẹ́ ajá máa wò ẹ̀yin èèyàn wa gbogbo. Bẹ́ẹ̀ bá fẹ́ kọ́gbọ́n, bẹ́ẹ̀ bá fọ́ ìbọn, bẹ́ẹ̀ bá fòye, bẹ́ẹ̀ bá ń fọ́ gbogbo nǹkan tó níláárí nílẹ̀ Oòduà pátápátá, ẹjẹ́ ajá máa wò ilé-iṣẹ́ tẹlifíṣàn wìtìwìtì. Bẹ́ẹ̀ tí ń wò ó, ẹ mọ̀ subscribe kẹ́sì mọ̀ share, ẹ pín lógúnlógún, ẹ pín lọ́gbọ̀lọ́gbọ̀n, èrè lójú owó rí. Hello ẹ̀yin èèyàn wa nílé lóko ní anywhere tẹ́ bá wà. Ọjà Ẹ̀mí la ṣẹ̀ṣẹ̀ ṣe tán yìí. Ó máa jáde sí market very soon. Mo fẹ́ kẹ́ lọ wò. Ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n lẹ máa kọ́ nínú ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ òye lẹ máa rí nínú ẹ̀. Nítorí náà ẹ lọ wò. Èmi ọmọ yín Ṣọlá Kòsọ́kọ́ Àbíná mo wà nínú ẹ̀. Peter Ìjàgbémi ó wà nínú ẹ̀. Dìgbòlùjà Òkèlè náà wà nínú ẹ̀. So ẹ lọ wò. You will enjoy it. Ẹ rí pé mo dọ̀, ojú mi dọ̀. A ti ṣiṣẹ́ gan. Kì í ṣe gbogbo ènìyàn ló ní oore ọ̀fẹ́ láti gbé microphone wá sórí pẹpẹ láti wàásù ọ̀rọ̀ Ọlọ́run. Tá a bá ń ṣiṣẹ́ ìránṣẹ́, oríṣiríṣi ọ̀nà ni a lè gbà láti ṣiṣẹ́ ìránṣẹ́. Ọjà Ẹ̀mí tí a gbé kalẹ̀ yìí iṣẹ́ ńlá ni. Ọ̀rọ̀ wà ń bẹ̀. Ojú kéèyàn ó gbé pẹpẹ kó máa wàásù lọ. Tó bá lè lórí ọ̀fẹ́ àti wò wà kọ́gbọ́n ń bẹ̀. Orúkọ tèmi ni Abdulkabir Adékúnlé Iyọlá aka Kabest. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kán ròyìn ẹ̀ fún yín. Ẹ má jẹ́ kán ròyìn ẹ̀ fún yín. Ẹ gbìyànjú tó bá ti ń jáde, ibikíbi tó bá jáde sí, ẹ gbìyànjú kẹ́ ẹ wò pé ẹ̀yin náà wò ó. Kẹ́ ẹ make sure pé ẹ̀yin náà wò ó. Sinimá ńlá ni o. Kò ń ṣe sinimá kékèké o. Sinimá tí wọ́n fi ọ̀pọ̀lọpọ̀ owó millions of naira náà fi ya sinimá yìí. Ẹ ní jẹ gbèsè, ẹ má bá wọn ra piracy, ẹ má bá wọn wò ní ọ̀nà tí ò tọ́. Hi guys, my name is Peter Ìjàgbémi. Mo fẹ́ introduce lọ sí Ọjà Ẹ̀mí ní title iṣẹ́ tí mo ń sọ̀rọ̀ nípa ẹ̀. Ẹ dẹ̀ máa gbádùn ẹ̀gán iṣẹ́ tó láàmì láàkà ní iṣẹ́ tí ẹ̀gbọ́n bá wò ó báyìí. Ẹ máa mọ̀ wípé ẹ wo iṣẹ́ ó kọ́ni lẹ́kọ̀ọ́ tó pọ̀ gidi gan. Ẹ mọ̀ pé mi máa ń ṣiṣẹ́ tí ò bá lálùbáríkà o. Iṣẹ́ ilé ìlálùbáríkà, orí ọ̀fẹ́ Ọlọ́run bá iṣẹ́ yìí gbé. Tẹ bá dẹ̀ wò ẹ̀ ní regret. Ẹ̀yin tèmi tẹ́ wà nílé. Orúkọ tèmi ni Abíọ́dún Adésanya, manager ní gbogbo èèyàn mọ̀ mi sí. Iṣẹ́ kan ń bọ̀ lọ́nà báyìí mo fẹ́ ròyìn fún yín. Mo mọ̀ pé ẹ ti máa gbọ́ torí pé ó pọ̀ létí, ó wúwo létí gan, ó dùn gbòòrò. Kí lórúkọ iṣẹ́ tí mò ń pèrè ẹ̀? Òun náà ni wọ́n ń pè ní Ọjà Ẹ̀mí. Ọjà Ẹ̀mí. Ọmọ bàbá wòlíì tó jẹ́ pé àwọn ọgbọ́n wọn ni ògbóǹtarìgì tí wọ́n produce kìíní wọn wà ń bẹ̀. Ajé aramaliva àgbọ̀ máa bí wọn, jayókù sí wọn lára. Àwọn gangan ni màmá bẹ̀ gbẹ̀gbẹ̀gbẹ̀ gbìgbìgbì. Ta ló wá ṣe PM oko yìí? Èmi Abíọ́dún Adésanya tí gbogbo yín mọ̀ sí manager. Èmi ni PM oko yìí. Ẹ̀yin tí wá ní tilé tó kọ, orúkọ mi ni Babatunde Usman aka Òkèlè. Location la wà yìí. Ẹ wò pé kí ló tún ṣẹlẹ̀, ó tún ti ṣe o. Ọjà Ẹ̀mí ni. Ọjà Ẹ̀mí tó bá ti jáde, ẹ wò perfect directing and the picture, audio and the cast. Ẹ ti rí mi in another dimension. Ọlọ́run mo lè ríran sí Ọlọ́run. Olúwa ní kẹ́ra mọ́tò fún mi. Iṣẹ́ wòlíì bí tèmi gbé wòlíì. Ó ní kẹ́ra fẹ́ǹsà. Ẹ lọ́wọ́ Ọjà Ẹ̀mí ẹ máa rí nǹkan tí mò ń sọ ń bẹ̀. You will know. If you don't know, you got it. If you don't got it, forget about it. Gbogbo ohun tí a fà láàfíà kó jọ, má jẹ́ àgbé wọn tàtẹ̀kùntẹ̀kùn. Sùlùjálà àlìwálì kì í rọ mi, má jẹ́ àfinira ló lé ayé wa. Ó yá ẹ jẹ́ ká lọ tó bá ti jáde. Ọjà Ẹ̀mí ni ẹ wò tí bàbá wa nínú Olúwa wòlíì Samuel Àjàyí eléyìí tí ó ti tọ́lọ́run bá ti ọwọ́ wọn gbé iṣẹ́ náà kalẹ̀ lágbára Ọlọ́run bá tèmi ti yín ayé ò ní ra Ọjà Ẹ̀mí lẹ́dẹ̀ wá. Ẹ̀yin tèmi Taofik Adéwálé Dìgbòlùjà owó sọ̀rọ̀ ẹ tó rí mi in another dimension. Sinimá tuntun Ọjà Ẹ̀mí òun là ń kó bọ̀ lọ́wọ́. Ẹni tí Olúwa pè sí ojú ọ̀nà ìyìn rere tí fíìmù yẹn bá jáde ó máa dùn gan. Ẹ máa gbádùn ẹ̀ gan. Àwo lọ́jọ́, àwo lólùpẹ̀ náà. Èmi gangan ní fáwọn olókùn Abiga. Ọmọ fi bẹ̀lẹ̀ ní àìfara mi. Iṣẹ́ tí mo wá ṣe yẹn gangan ni mo wá ẹ̀. Ọjà Ẹ̀mí ni wọ́n pè. Tí Ọjà Ẹ̀mí bá ti jáde mo kàn fẹ́ yín tèmi.
ẹ sáré tètè ẹ lọ wò náà ẹ mọ̀ pé bẹ́ẹ̀ máa ìgbà tí mo ròyìn iṣẹ́ kan fún iṣẹ́ ìbá bẹ́ẹ̀ ọmọ gbàgbé Ọjà Ẹ̀mí náà ni mo wá ń sọ lọ́wọ́lọ́wọ́ tèmi àwọ̀ alẹ́ bí oṣù tí mò ń sọ ẹ tẹ̀lé mi ká lọ sọ́jà ìjẹ́ ká lọ rà ó yá.